ti ṣe balẹ̀ ọ̀rọ̀ lágbára Elédùmarè ọba ọ̀rọ̀ gbogbo tó dùn ọ́ nínú kò ní pa ọ́ lẹ́kún kú oríire onínú rere aláàánú ènìyàn ni obìnrin akíkanjú ó mọ Ọlọ́run sí ó mọ rírì ọmọ bẹ́ẹ̀ ló mọ rírì ọkọ Olúmáyọ̀kún Erin-ile tí sọjọ́ bí onífẹ̀yì ṣàṣemọ́ mo pẹ́ lágbára Elédùmarè ọba àbùkù oníkan ọ̀ọ́ ní màbùkù láyé láyé mo gbé ilé tí ìyá o ó yá wá jẹ́ gbọ́ọ̀dẹ̀ balọ̀ àwọn bàbá tirẹ̀ òní ọmọ ọdún ẹ̀kí mọ̀ọ́gùn ọmọ jajajajajaja ọ̀jàjà ni wọ́n mọ̀ pé bó bá dọ̀la òní ọmọ aráàlá gbẹ̀dẹ̀ ó yá nílùú tuntun ó sọ̀rọ̀ òní ọmọ lọ́jà wọn ẹ̀ òní ọmọ lọ́jà wọn ẹ̀ ọmọ àyíngé àdúgbò ọmọ àgùrọ̀ ọlọ́lá odò àsàmọ́mọ́ gbẹ́ òní ọmọ ọlọ́gbọ́n joyè méjì ọlọ́gbọ́n tọpa òyìnbó anúgbáyàmọ́ bẹ́ẹ̀ ọmọ gọ́lìlà mẹ́ẹ̀mú gbọ́dọ̀ mo kí ọkú àṣeyẹ òní ayé lẹ́rìn mọ́sá o abilọ́rin o abilẹ́rìn o abilọ́rin o abilẹ́rìn o lẹ́lẹ́ solú ìmọ̀ òdúró ọmọ ẹ̀rìn o aya ìpínlẹ̀ ni mo sọ pé dílé lẹ́lẹ́ solú o ìmọ̀dọ́ ẹlẹ́rìn mọ́sá ọmọ eléwé ọlá tó jura wọn lọ òní àyà wagun 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 wọ́n pẹ́ bẹ́ẹ̀ bá wẹ̀rìn lógún wọ́n pẹ́ kẹtọ́jú bọ̀ jẹjẹ tọ́jú ewé látọ́gbà ayé lẹ́rìn mọ́sá ayé ṣòkòtò kòtù mẹ́fà láró taláró gbọ́dọ̀ rẹ ṣòkòtò gbọ́dọ̀ sọ́ọ̀nù lágbára Elédùmarè ọba iṣẹ́ rẹ̀ onídìíṣẹ́ oníṣẹ́ ọ̀nà rẹ̀ onídọ̀nà lọ́nà lọ́lẹ̀ Elédùmarè ọba bó ti lọ́ọ̀rẹ́ ló mọ̀ bọ̀ ọ̀rẹ́ ọmọ oníkú mọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lọ́kọ oníkú mọ́ lọ́wọ́.